Orúkọ mi ni Adéjàre Ifálérè tí mo jẹ́ olùdásílẹ̀ Ilé Ìmọ̀ Ìjìnlẹ̀ TV tó wà ní orí YouTube. A dá ìkànnì yìí sílẹ̀ láti máa gbé àṣà, ẹ̀sìn, ìṣẹ̀ṣe lárugẹ. Pàápàá jùlọ gbogbo tó jẹ́ Yorùbá pátápátá ni a torí ẹ̀ gbé ìkànnì yìí sílẹ̀. Gbogbo àwa tí a bá ní àǹfààní tó jẹ́ pé a ṣẹ̀ṣẹ̀ ń bá fídíò yìí pàdé lọ́jọ́ àkọ́kọ́ ni, ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel náà. Tí a bá ti subscribe, kí a gbìyànjú láti comment, láti like, ká dẹ̀ tún share rẹ̀ fún àwọn èèyàn. Torí tí a bá share rẹ̀ náà ni a fi rí ọgbọ́n kìíní, ọgbọ́n kejì kọ́ nínú àwọn nǹkan tí a bá ń post sínú platform náà. Gbogbo ẹ̀yin tí ẹ rí wa lẹ́yìn, a ṣe sure pé ire àtayọ̀ ni yóò máa ṣojú wa. Ẹ ṣé. Bẹ́ẹ̀ni, ẹyẹ bà mí lókìtì, ajófẹ́ ìbò ló lérí àṣedọ́là. Ìmọ̀, ọgbọ́n, òye, òun la fi tòlú. Ikán parapọ̀ kan mọ́lé, èrò parapọ̀ wọ́n mú àgìyàn. Kí àṣà, ìṣẹ̀ṣe, ẹ̀sìn Yorùbá kí wọ́n bá lọ sóko parun. Òun náà ṣe gbé Ilé Ìmọ̀ Ìjìnlẹ̀ TV kalẹ̀ lórí YouTube wa. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ máa ń pariwo wípé information ó dènà sí yín. Ilé Ìmọ̀ Ìjìnlẹ̀ TV wọ́n ti wá mú kó rọrùn fún yín. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ like àwọn fídíò wọn, ẹ máa comment nǹkan tẹ́ bá fẹ́ sí níbẹ̀, ẹ máa subscribe sí níbẹ̀. Tẹ́ bá ti wá subscribe, ẹ tan notification yín sílẹ̀ so that tẹ́ bá ti jù sí yín, ẹ̀yin náà máa gbà. Ilé Ìmọ̀ Ìjìnlẹ̀ TV, ìmọ̀ ìjìnlẹ̀ wọn ó lọ fà gan. Ire o.